bàbá tó bí Muhammadu ti wọná ẹ̀rí rèé láti inú Hadith. àwọn tó gbà wá ó dáa á wà wò mátínù kí ni mátínù ó náà ni pé ayina abi qala fi náà sọyún Muslim kí ni yẹn náà akọ̀ráyè sọyún Muslim kí ládìsí yẹn. Muslim 203. ok ẹ continue àfà. سامبومي حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عفان حدثنا حماد بن سلمة عن ثابت عن أنس أن رجلا مجهول هذا عارفين مصدر الحديث تعالوا هون مجهول نكيني جهالة الاسم آمنا مجهول نكيني رجلا إن كانوا أبا النبي تعالوا hello please ẹjọ ẹni sùúrù ṣé rọ́júlù yẹn tó wà nínú àwọn tó sọ̀rọ̀ nínú àdìsí yìí. ó ní anna rajulan ó ní arákùnrin kan. ẹni tó wà ní hello please ẹjọ ní tí n bá bí ní kẹdáhùn ṣó wà nínú àwọn tó gba àdìsí yìí wá ṣó wà nínú àwọn tó sọ̀rọ̀ níbà. tó gba àdìsí wá sẹ́yìn gbọ́ mi kò wà nínú àwọn. tí ò bá sí nínú àwọn tó gba àdìsí wá hello please ṣé gbogbo èèyàn àjòjì èèyàn àtẹni tó wá nílùú kẹfà nílùú keje tó wá bá nẹ́bì gbogbo wọn ni ká máa kọ́kọ́ wọn lé àbí ká máa béèrè pé ta ni wọ́n. lọ́dọ̀ àwọn àfẹ́ ní mustala hadith wọ́n máa ń rìnà kó. afa yìí ẹ sọ tí hadith yóò fi dáa fún ẹ ṣe kíá. náà ni mo fẹ́ sọ lọ́dọ̀ àwọn àfẹ́ ní mustala hadith ní táwọn fi ń gbé hadith wọlé àti táwọn fi ń gígé jẹ́ ti hadith. wọ́n ní anna rajulan rọ́júlù yẹn mọ́gbàmù ni ó pamọ́ àmọ́ lọ́dọ̀ àwọn àfẹ́ ní mustala hadith adẹ̀ ní jahala. tani wọn ò mọ̀ náà tani wọn ò mọ̀. arákùnrin yìí talárakùnrin yẹn. tani nàbì náà mọ̀ ni hello afa yìí hadith yìí hello ṣé gbogbo àwọn tó gba hadith yìí wá dáa. gbogbo àwọn tó gba hadith yìí wọ́n wá dáa. olódodo dẹ ni wọn ẹ má máa ṣe àmọ́ múnikẹ́ ní sùúrù olódodo dẹ ni mo fẹ́ sọ yìí. ní tó máa ń sú mi pẹ̀lẹ́ yẹn àfa yìí nìyẹn ṣé lè ní sùúrù ni ẹ máa ṣẹ́nu balabala bíi kíní kí ló ń ṣe yáà nìkan lẹ kéwù ni. gbogbo àwọn tó gba hadith wá dáa wọ́n wá ní arákùnrin kan ó wá bá nàbì pé bàbá àwọn kọ ànábì wá ní bàbá ẹ wà nínú iná kódà bàbá àwọn náà wà nínú iná àtànábì àti gbogbo àwọn tó sọ̀rọ̀ nínú àdìsí dá arákùnrin kan yẹn lẹ́yìn wá ń sọ pé ẹ̀mú ọkọ rẹ̀ sẹ́ẹ̀ serious ẹ̀mọ́tẹ́ǹsì arákùnrin kan tó wá bá ànábì. ẹ dákẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ dákun ó ní anna rajulan ọkùnrin kan ó sọ pé ya Rasulullah ó ní òun pè wò jíjẹ́ sí ọlọ́run ó ní aina abi ó ní bo ni bàbá mi wà. قال أنا محمد صلى الله عليه وسلم صبي في النار وأنا بابا ريوان هنا فلما قفا nígbà tí bọ̀bọ̀ yẹn wá ń lọ tí arákùnrin yẹn ń lọ da'ahu Ànábì Muhammad wá pè wá ní faqal wàá inna abi orí bàbá mi wa abaka àti bàbá rẹ̀ fi náà ṣe rí. ìnáni kò lè sọ yẹn àbòsí mi. ó sọ pé inna abi ó ní bàbá mi àti bàbá rẹ̀ fi náà ó sọ pé inú náà ni wọ́n wà. ṣe wá rí ẹni tí àdìsí yìí tó fi jẹ́ weak àdìsí ni pé mọ́tínù láwù tó fi jẹ́ dọ̀ìf because mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹni tí mọ́sálà àdìsí fẹ́ dálé lérí náà ni asánàdù wal mọ́tínù. ṣé ń gbọ́ mi yé sánàdù dáa but mọ́tínù rẹ̀ ò dáa ẹni tá a fi reject ẹ̀ nìyẹn. ṣé ẹ̀ ń gbọ́ mi yé. kí ni mọ́tínù mi rò pé kí náà ń pè ní mọ́tínù làdìsí. mọ́tínù náà ni pé àyìnà àbí qala fi náà falamma qafa dàáhù fàkọ́lá iná àbí wà àbáka fi náà àwọn ọ̀wà díìsì ìtànsọ gangan ní jẹ́ mọ́tínù. sánẹ́dù àwọn èèyàn tó gbà wá. ṣe ni pé wọ́n lè ṣàlàyé without speaking lárúbáwá àfàkọ́tọ̀kọ̀ láti àfàjọ̀tọ̀ ṣìǹṣán nǹkan tó fi kàn wá nìyẹn that's a fact just saying a bunch of nothing. sorry má bẹ̀rẹ̀. ẹ jọ mò ń bọ̀ wá náà mò ń bọ̀ afa kí ni mọ́tínù àdìsí yìí. mọ́tínù àdìsí náà ni mo kà fún yín yìí pé àyìnà àbí qala fi náà falamma qaffa دعاه فقال إن أبي وأباك في النار هذا متن الحديث إيه من متن الحديث سند يعني حدث متنو mọ́tínù yìí kò sí nǹkan tó ṣe mọ́tínù yìí. nǹkan ṣe mọ́ ẹjọ́ ẹgbẹ́ mi síbi screen hello please ẹ máa mute kí n sọ̀rọ̀ ẹ̀mẹ́ta ni mo bí kí n tó sọ̀rọ̀ mo bí yín lẹ́ẹ̀mẹ́ta pé kí ni mọ́tínù àdìsí yẹn. hadisi yìí ó yẹ mẹ́yẹn Anas bin Malik Anas ọmọ Malik jókòó dá ó yẹ anna rọ́jùlá kọ́ọ̀lá dájúdájú èyí tó bá fi lè jẹ́ pé rọ́jùlù yìí lẹ́fẹ́ fi sọ pé hadisi yẹn ò dá ẹ ti sọ fún wa wípé a jẹ́ pé
àti gbogbo àwọn tí wọ́n jókòó lórí àdìsí yẹn àwọn gan onírọ́ ni wọ́n torí pé ní tẹ́fẹ́ fi káńsù àdìsí yìí àlejò lòun àlejò ni àlejò wa máa yẹn ẹ̀lò kí ló ń ṣe ni yìí náà kí ló ń ṣe yìí náà ẹ̀dẹ̀ ní sùúrù ìsìn náà máa sọ comment section pọ́n búlì yìí ẹ sọ̀rọ̀ tí mo dákẹ́ náà rọ́júlù àlejò lòun kì í ṣe ara lé oye àwọn tí wọ́n tóbi tí wọn ò kí ń parọ́ tí wọn ò kí ń jókòó ó dín díẹ̀ dá mẹ́rin ló wà ń bẹ̀ ẹ jẹ́ ká wo stages wọn gangan àwọn èèyàn yẹn oye àkọ́kọ́ òun ni Abubakar bun abi Shuaiba oye ẹlẹ́ẹ̀kejì òun ni Afani bun Muslim ẹlẹ́ẹ̀kẹta ni Hamadu bun Salama ẹlẹ́ẹ̀kẹrin ni Sabit Anabani ẹlẹ́ẹ̀karùn òun ni Anas bun Malik àti Anabi ibi tí àdìsí yẹn ti kóra wọn wá nìyí o oye báyìí látọ̀dọ̀ Anabi dọ́dọ̀ Anas látọ̀dọ̀ Anas dọ́dọ̀ Sabit látọ̀dọ̀ Sabit dọ́dọ̀ Ahmad látọ̀dọ̀ Ahmad dọ́dọ̀ Afan títí tó fi dọ́dọ̀ Abubakar bun abi sahẹ́n ó wá mú wọn ní kọ̀ọ̀kan ní Abubakar ibnu Sheiba trustworthy ó wà trustworthy oye ìmẹ̀ yẹn Afan òun náà wà trustworthy Ahmad òun náà wà trustworthy Sabit òun náà wà trustworthy Anas òun náà wà companion tiẹ̀ lòun oye ìmẹ̀ yẹn so tó ṣe déédéé pé kí ni ó dìdí ó wà nínú àwọn companion Ànábì sahaba ni naam gbogbo wọn ni wọ́n pé naam hadith yìí Sahih Muslim is regarded as authentic Sahih in Sunni Islam because it is included in Sahih Muslim, one of the two most authoritative Sunni hadith collection. Hadith tí wọ́n bá ti bá nínú Sahih Muslim àti Sahih Bukhari wọn ò kí ń dá òtún ẹ̀ torí pé wọ́n treat ẹ̀ gan àwọn Lárúbáwá gan odindi ọdún mẹ́wàá ni wọ́n fi treat ẹ̀ hadith Sahih Muslim àti Sahih Bukhari náà fi treat ẹ̀ náà fi scan ẹ̀ náà ṣe gbogbo ẹ̀ bóyá kò sáṣìṣe ń bẹ̀ àbí kò sí mistake ń bẹ̀ ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá nìkan lẹ́yìn máa ń sáré gbé àdìsí sábẹ́ dọ̀rin ẹ sáré wà ẹni sùúrù sẹ́ ẹ̀yin lè máa ń sáré gbé àdìsí sábẹ́ dọ̀rin sábẹ́ gbáságbéyàwó ẹ wá fẹ́ káńsù àdìsí fẹ́mi ń bí ẹ ò yọ ìkànnù àwọn sàhábà tó jẹ́ mọ́tìnù gangan wọ́n wá ní àlejò kan arákùnrin kan àlejò kan ó wá bá nábì àlejò kan wá bá nábì ó wá ní ìwọ mọ̀ọ́mọ̀ bàbá mi ń kọ́ ó ní bàbá rẹ̀ wà nínú iná oye báyẹn ó wá ń banújẹ́ ó lọ Ànábì ní wà ó jẹ́ má banújẹ́ bàbá àti bàbá tèmi náà ló wà nínú náà ní ìta àdẹ̀mọ̀ wípé bàbá Ànábì ò kì í ṣe mùsùlùmí náà ká wá lọ sínú Quran kí ni Allah sọ nípa àwọn òbí Ànábì kí ni Allah sọ nípa ẹni tí kò sí láyé tí Islam ò bá láyé kí ni Allah sọ nípa wọn Muhammad ti sọ́ọ̀sì pé bàbá àwọn wà nínú náà rẹ́dì oye báyẹn ẹ̀yin wá ń sọ pé kíní kan àdìsí yẹn ṣe kí bá kan ṣàwòkọ́ òkè kí wá làlá sọ nínú Quran nípa àwọn tí ẹ sọ bí kan níbi tí Allah ti sọ pé gbogbo àwọn tí Islam ò bá láyé wọn wà lè jẹ́ náà ẹ mú fàṣì yẹn wá nínú Quran kémi tó mú fàṣì wá nínú Quran. Àkọ́kọ́ ná ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé gbogbo àwọn ahadith tó wà nínú Sahihu al-Bukhari ní pé gbogbo ẹ̀ ni ó wà sahih òun ló jẹ́ authentic hadith àti gbogbo èyí tó bá wà nínú Sahihu Muslim náà irọ́ ni o ṣé ẹ̀ ń gbọ́ mi yé kódà à ń pe hadithu al-mutawatir bí hadith mutawatir bí àwọn afáàtì sọ tó tàbí sọ pé a ní wádìí rẹ̀ àwọn afẹ́nusọ hadith ní àátùn wádìí òun náà ń bẹ nínú Sahih Bukhari àwọn ahadith da'ifa èyí tó ń bẹ nínú Sahihu Muslim náà àwọn tó jẹ́ ahadithu ad-da'ifa tó yá pé àwọn afá da'ifa rẹ̀ tó pọ̀ dáadáa ṣé kò yé yín báyìí hadithu yìí èmi ò bá yín sọ̀rọ̀ nípa sanad ìyẹn bá yín sọ̀rọ̀ nípa chain of transmission rẹ̀ ó dáa ó ṣe dáadáa but mọ́tínù rẹ̀ gangan ó ní ò ṣe é gbọ́ sétí ní táwọn afá fi dùn àáfà rẹ̀ nìyẹn mọ́tínù rẹ̀ ní ò dáa. ibi tí àwọn afá ti dùn àáfà rẹ̀ jáde fún mi ẹjọ́ ẹ má máa rojọ́ lẹ́nu tó máa ń bí mi nú nìyẹn ẹ jẹ́ máa rojọ́ lẹ́nu ẹ kàn máa rojọ́ lẹ́nu ẹ gbé bí táwọn afá ti dùn àáfà rẹ̀ jáde. náà ni mo fi sọ fún yín pé al-muhaddithuna al-haqiqi àwọn àfáà àtẹ́rí wọn fapo àwọn afẹ́ ní mọ́sálà hadith àwọn kí ló ń ṣe yín náà fà yìí mo ní kẹ́ ẹ gbé ẹ̀rí jáde ẹ má máa sọ̀rọ̀ ẹnu fún wa ń bíbá yìí náà ṣé lè gbẹ́rì jáde ní ṣé lágbábó sì tẹ̀ ń lanu tẹ̀ ń sọ ní àwọn afẹ́ máa jẹ́ bí. Etolaye mo find kíní really somehow because àfáà yìí kì í ṣe first time tó wá ní gbàtọ́ kọ́kọ́ wá ní pé àwọn ò mọ bó ṣe ń ṣe kíní mo ní kọ́ lọ sí YouTube kẹ́ lọ learn bó ṣe ń open camera ẹ lè máa wá sọ̀rọ̀ ẹnu bíbá for some reason àwa la máa ń provide most evidence fún yókè o iye bíbá ló wà o come on you guys have to do better than that. ẹ mọ̀ pé fẹ́ wá sórí debate it's not your first time more specifically something tẹ́ bá mọ bó ṣe ń ṣí camera check YouTube
it means you're not here for truth. Tó bá jẹ́ pé òótọ́ lẹ fẹ́ wá sọ fún wa, ẹ ti mọ bó ṣe ń ṣe kíní, kẹ́yìn náà máa fi ẹ̀rí yẹn hàn wá. And if you are correct, you are correct. It's not about winning or losing. It's education. Hello, Mary, why, Joe? Please. Àkọ́kọ́ náà olóṣó Tell your father to shut up in the comments. Mr. olóṣó Dhikrulah. lẹ́yìn pera yín ẹni olóṣó Olóṣó lẹ́yìn. Òbòàlà. Olóṣó Òbòàlà. Àánú mi sì ṣe ọmọbìnrin àánú mi sí ọ Òbòàlà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́lọ́run bá pronounce gbá ẹ mú lámì. ó ti gbá mi mú lálẹ́. Ta ló drop wọn? Má drop wọn. Oh, guys, please. Ẹ má drop wọn. tí ó rí Ọlọ́run rí ẹjọ́ mò ń bọ̀ wá kí ló fẹ́ embarrassment tí ó rọ́ Ọlọ́run rí ni Ọlọ́run tí wọ́n fẹ́ máa gbèjà yẹn ó rí Allah ti gbá mi mú lálẹ́ already. Àti ẹ̀rí pé mo ti kú silent for a while Etolaye. Mo ṣe resume ni. So, ẹ máa pronounce it fully. Olóṣó Òbòàlà. It's not just any specific Olóṣó. There are different types of Olóṣó. This one, Olóṣó Òbòàlà. Ẹ ṣe ẹ máa pronounce it. Misrepresent you, Jare. Misrepresent you. Yeah, ẹ máa misrepresent me. I don't like that. Ìgbà tẹ́yìn wá sókè náà, Dhikrulah, orúkọ yín la pè yín. So you say my name fully. Ẹ ṣe, ó yá, ẹ bá ti má drop wọn dùn mí, mẹni tó drop wọn. Kì í ṣe pé mo fẹ́ kọ́. ẹ máa gbọ́ ọmọ yẹn òun fúnra rẹ̀ kò lẹ́rìí kan tó fẹ́ ọfà ẹni ẹlẹ́ẹ̀kejì oyè ó ṣe tí wàá di kó ti ń wọnú personal kíní tiẹ̀ pẹ̀lú àwọn bàlá kan bá I don't understand why Muslims are so bothered with my name. Like, you understand? Ẹ mọ̀ pé Etolaye mi, bàbá yẹn rí King Jago láàárọ̀ yìí. So, wọ́n tẹ̀ mí lọ́rùn ní comment section yẹn. So, mo kàn sọ woof 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 mo wá lọ change orúkọ mi later on ẹ máa bínú when you have over bóyá 200 plus Muslim men in one life calling you olóṣó ṣe rẹ pé insult ni fún wa ni kò ń ṣe insult na olóṣó Òbòàlà and I'm keeping this name permanent because you guys refuse to learn your lesson mo ti kọ́kọ́ fún yín chance mo lọ change ẹ màmá kan wá bẹ̀ mí nínú inbox mi mo lọ change ẹ mo tún ṣe kinní now I'm keeping it permanent cry about it okay all right next please esoteric hi. ó wá gbé evidence ó mú evidence ó sọ dorí ahọ́n tó kàn máa ṣe àwọn kan tí wọ́n ní làákàyè orí ò pé àwọn ládùúgbò ò ní làákàyè àwọn àfààní tó máa ń sùn pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfààní Yorùbá nìyẹn ń gbòjá àwọn gangan náà ṣòwò ẹrú yẹn jù. mo ti mọ̀ pé àdú yín ni. akùráyè bàbá mi. ẹ bá wo mo fẹ́ kẹ́ wádìí sí ibi tí Allah ti sọ pé Muhammad gbọ́dọ̀ ṣàdúrà fún ìyá yẹn ṣẹ́ni lọ́wọ́. ẹ jẹ́ kí n jẹ́ kẹrin. ẹni lọ́wọ́ àbí. ṣé olóṣó Òbòàlà àṣẹ ni ẹ bá gbé. ẹ jẹ́ bá wa gbé tó ní kò. mo rò pé ni mo kàn sọ yes pé èmi náà fẹ́ rí yẹn ni because ó really back up the point. ok ẹ má bínú mi ní access right now mo ń jẹ́ṣẹ́ Allah lọ́wọ́. ká má bàa gbàgbé Sahih Muslim 976. Sahih Muslim 976. Sahih Muslim 976. Kalẹ. Thank you for the gift. I appreciate it. Esoteric, welcome. Thank you very much. Chairman. Olele, àbí? Ṣé òun náà ni? Òun náà ni. Ẹ bá wa kà jáde. Kí ló sọ? Oni Abu Hurairah reported, the apostle of Allah visited the grave of his mother and he wept and moved others around him to tears and said, I sought permission from my Lord to beg for forgiveness for Allah, for her, but it was not granted to me. And I sought permission to visit her grave, and it was granted to me. So visit the graves, for that makes you mindful of death. So now, Allah ò fún Muhammad láàyè pé kó ṣàdúrà fún ìyá ẹ̀. Ìyá rẹ̀ ò dẹ̀ kí ń ṣe Mùsùlùmí, torí ìyá rẹ̀ Muhammad ò gbé Islam bá yẹ ẹ̀ láyé. Kí ló dé tí Allah ò fún ìyá ẹ̀ fún Muhammad láàyè pé kó ṣàdúrà fún ìyá ẹ̀? Àbádìsí ẹ̀kọ́ nìyẹn. Ó náà ni nǹkan tó sọ náà nìyẹn. Oye. So yeah, simple. Kò sí partiality, so obviously there's no partiality, so jẹ́ kí inú wa dùn. Okay, nǹkan tó sọ bẹ́ẹ̀ ni pé kò sí partiality, right? Kò sí partiality. Ó jẹ́ kí inú wa dùn, because àwa ta ló máa ṣàdúrà fún màmá títí wa, so kò sí partiality. Allah ò fẹ́ ṣe partial bẹ́ẹ̀. The same thing ni Ọlọ́run ṣe pẹ̀lú Abraham. Esoteric. Ṣé ìyá Nábì ṣé Mùsùlùmí ni? A lè sọ, ìyẹn ọwọ́ Ọlọ́run ló wà. Mo ń bọ̀ wọ ẹni sùúrù. Tí Ọlọ́run bá sọ fún Ànábì. Esoteric má sọ pé bíbà lálẹ́ yìí ó tún ti bẹ̀rẹ̀. Ọwọ́ Ọlọ́run lẹ́ni tí wà wọ́n dúró lórí ọwọ́ Ọlọ́run ní kíní kan wà ní báyìí. À ń sọ̀rọ̀ pẹ̀lú tàríkà ni. Hello please. À ń sọ̀rọ̀ pẹ̀lú tàríkà ni.
kò sọ́wọ́ Ọlọ́run bíbá kò sí tán pè ní ọwọ́ Ọlọ́run kọjá gbàgbọ́ wèrè onígbàgbọ́ nìyẹn àwọn ò sọ̀rọ̀ pẹ̀lú gbàgbọ́ bíbá tó bá jẹ́ gbàgbọ́ lè gbé débi ọ̀rọ̀ abọ́lẹ̀ oye now kí ló fà á tí Allah tó sọ fún mọ̀mọ́ pé kó má ṣàdúrà fún ìyá tó bí nígbà tí ìyá yẹn ò kì í ṣe mùsùlùmí tí ó dẹ̀ gba Islam lọ́wọ́ mọ̀mọ́ àwa ń sọ fẹ́nìkan bẹ̀ yẹn pé ànábì ní bàbá òun wà nínú iná ó sọ pé àdìsí yẹn dán yín ṣé bàbá ẹ wà lálẹ́ jẹ́ náà torí bàbá rẹ̀ ní ìṣe mùsùlùmí so ti yá tún nìyẹn so ẹgbọn sókè kẹdẹ má gbé sórí belief of evidence. All right, so thank you very much. So bí mo ṣe sọ tẹ́lẹ̀ ó jẹ́ kí inú wa dùn because tí ànábì bá forgive Ọlọ́run fẹ́ràn ànábì gan so tí ànábì bá béèrè tí Ọlọ́run wá tí Ọlọ́run wá forgive òbí ànábì kí ló máa ṣẹlẹ̀ sí títí wa? So this is partiality. So no, let justice be served. This is justice. Islam is a religion of true justice. So, was there Islam before the death of, before the demise of Muhammad's mother? Of course, yes. So it's Adam. That's Adam. Are you joking right now? No, Islam simply means Anitoba submit, see, one God. That's all. Okay, if I believe in one God without performing salat, I'm a Muslim, right? The Noahide laws. Noahide laws? Noahide laws? The whole universe had Noahide laws. Noahide laws, look, if I believe in if I believe in one God without performing salat and doesn't believe in Muhammad, don't know anything about Muhammad or whatever about him, I don't pay I don't pay zakat, I don't fast, I just believe there's one God. Am I a Muslim? This is the Fatara. Fatara, as long as you do not reject a prophet deliberately, knowingly, you are a Muslim. It's very simple. Oh, you said knowingly. We fully reject it. No. Àkàmọ́ àti mọ́mì èyí ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. Àáfàá yìí fẹ́ máa fi Arabic dá gbogbo ẹ̀rú. Kò mọ̀ pé Etolaye náà gbọ́ Arabic dáadáa. Ẹyọ yẹn wa. Ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn o. Bàbá Muhammadu náà, wọn ló ti wà nínú iná. Ó sì ń jóná lọ́wọ́ báyìí pẹ̀lú ìyá Muhammadu.